Onílé mo kí yín lákọlábo lórílẹ̀‐èdè yìí àti káàkiri ibi tẹ́ ẹ ti ń wò wá. Mo kí yín lọ́tún lósì, mo kí takọtabo, mo kí ọmọdé ilé, mo kí àgbààgbà. Àtúwá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó dá wa, tó ní ká máa wà láyé tí ò sọ wá dòkú. Ẹ ṣeun kábíyèsí Olódùmarè. Mi ní pẹ́ púpọ̀ nítorí pé gẹ́gẹ́ bí ẹ ṣe mọ iléeṣẹ́ Jugba Master Channel sí, àwọn nǹkan tó bá ń lọ lórí afẹ́fẹ́ àmọ́ tán o, ẹ lè máa pè wá ṣàkíyèsí o, ṣùgbọ́n tó bá lọ tó bá bọ̀ ńgbà míì oníkálukú ò wí tiẹ̀, ṣùgbọ́n àkànní fẹ́ wí lásán náà, a ní láti tọ́ka sí àwọn bìkan, a wọnú kòkòndókùn ẹ̀ gangan lọ níbi tó lápẹẹrẹ, níbi àwọn gúdúgbẹ̀ wà gangan nínú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀. Kí nìdí tó fi rí bẹ́ẹ̀? Àkíyèsí tiwa ó lè máa dà á tó, torí òpònú èèyàn ni ó sọ wípé òun ló ń gbọ́n jù, òun ló ń dáa jù láyé. Àgbọ́n o, ẹjọ́ nítorí Ọlọ́run ẹ pè wá ṣàkíyèsí, ẹ má bínú, mò ń de bọ́tìnì ni o ọmọ Ìbàdàn níbi, ẹ má bínú. Yes o, now mo ṣètò kan, Ṣeun Agboola lórúkọ mi. Ètò tí mo ṣe yẹn lórí ọ̀rọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń bú Awíkonko, mo sọ kinní kan, kò yẹ kí ó máa dàbí pé alámọ̀jù lèèyàn, a sì ní dákẹ́. Mo sọ pé àwọn channels wa, àwọn ètò wa, kò yẹ ká máa fi búlì ọmọlàkejì. Ó yẹ ká fi gbàráàlú nímọ̀ràn, ká ṣètò láti sọ pé n tó ń ṣẹlẹ̀ lélẹ̀, ṣùgbọ́n kì í ṣe búlì, èpè. Ẹ̀rí pé ojoojúmọ́ ni mò ń tẹnu mọ́. Tó bá jẹ́ ẹ̀gbọ́n wa ni wọ́n ń búlì tàbí tí wọ́n ń ṣépè fún, tàbí àbúrò wa tàbí ìran wa, ṣénu wa máa dùn. Now mo ní ọ̀rọ̀ Awíkonko àsìkò tó ṣẹlẹ̀ yẹn, àkàndá ọ̀rọ̀ ni mò ń sọ o. Àsìkò tó ṣẹlẹ̀ yẹn tẹ́ ẹ jáde tẹ́ ẹ ń bù, kò pẹ́yìn gangan lé, nítorí pé n tó ṣẹlẹ̀ sí lè ṣẹlẹ̀ sẹ́nibọ́dì. Ẹ lè ṣètò láì búyàn àbí láì drag èèyàn. Bẹ́ẹ̀ drag èèyàn kò sí ní tẹ́ ẹ fẹ́ ṣe. Mo sọ ó ti wáyé bẹ́ẹ̀, Ọlọ́run ti dá social media bẹ́ẹ̀. A dẹ̀ sọ pé àwọn tó bá train gangan as a broadcaster, wọ́n lè mọ àwọn nǹkan tá à ń sọ yìí. Lọ́pọ̀lọpọ̀ ọgbà tẹ́nu bá gbé ẹlòmíì tí ò bá ṣọ́ra, bí tí ó ti bá rẹ̀ ò ní dáa. Ìtò wá ṣẹlẹ̀ sí Awíkonko, mo lárákùnrin kan ṣètò. Arákùnrin yẹn nínú àwọn nǹkan tó sọ, mo tún fi sọ̀rọ̀, ó ní àṣírí Awíkonko wà lọ́wọ́ òun, ó lé ní ṣé ẹ mọ̀ wípé lẹ́yìn ìgbà mo ní kán ní sùúrù o, kán gbàgbé ẹ̀ ò kì í ṣe àsìkò yìí o. Kò sẹ́dà tó dúró tí ò lè ṣubú, kò sẹ́ni tó ṣubú tí ò lè dìde. Àmọ́ bẹ́ẹ̀ dá bá wá fẹ́ dìde, kì í ṣe nípasẹ̀ kó bá yí ọmọ nìkejì ẹ̀ jẹ́ lórí irọ́. Bọ́ bá wá jó òótọ́ náà, ẹ jẹ́ àfọgbọ́n ṣe ká lè ṣe làákàyè. Yorùbá ọmọlúàbí ó tu òjíire. A máa ń da ọ̀rọ̀ sọ ní àìkí ń kojú abẹ níkò. Tá a bá wá fẹ́ kojú abẹ níkò, yóò lásìkò tí gbogbo ayé ó lè sọ wípé àfìgbà tó tanná wọ́rọ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí ò tí ì tó ń tà ń kojú abẹ níkò sí, tá a bá kojú abẹ níkò, á bòní lọ́wọ́, á géni lọ́wọ́, á ba owó jẹ́. Irú ẹ̀ lárákùnrin tó ṣe. Mi ìwà gbèjà Awíkonko àkàndá ọ̀rọ̀, Ọlọ́run gbọ́. Mi ò fẹ́ mọ èsì tí àkàndá ọ̀rọ̀ Awíkonko fẹ́ fún arákùnrin yìí, torí mi mọ nǹkan tó wà láàrin wọn. Ṣùgbọ́n tí ò bá sí nǹkan kan láàrin wọn, tárákùnrin yìí bá ń ṣe nǹkan tó ṣe yìí, ìjẹ́nú Ọlọ́run lè dùn sí i. Ìjẹ́nú Ọlọ́run lè dùn sí i. Kí ló dé tó jẹ́ pé àsìkò tí èèyàn yọ̀, ó yọ̀ ni kò tí ì ṣubú, kò dẹ̀ ní ṣubú lágbára Ọlọ́run.
àsìkò náà lẹ wá ṣẹ̀ṣẹ̀ ń rántí pé ó ṣe gbá ó ṣàwò. máa analyze ẹ̀ mi ní fẹ́ gbà wá lákòókò torí pé tí n bá ti ń débi ọ̀rọ̀ kọ̀ọ̀kan màá mọ̀ dá dúró. tó bá jẹ́ arákùnrin yìí ọmọ Yorùbá tòótọ́ ni wọ́n, mo dẹ̀ mọ̀ pé kò sí bó ṣe lè burú tó, ọ̀mọ̀wé ni wọ́n kàwé. ẹ jẹ́ kọ́kọ́ play díẹ̀ ń bẹ̀ kẹ́ ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. mò ń bá ẹ bá bínú o. Yorùbá nation káwọn yóò jáde proof ẹ̀ wípé kì í ṣe Yorùbá nation olóko olówó tó o fi kọ́ stúdíò yìí nígbà tó o sì kúrò ńbẹ̀ kí ló wá dé tó o fi dáwọ́ stúdíò yẹn padà wọ́n sọ òṣèlú Yorùbá nation náà o lọ fún wọn ní ìmọ̀ràn nínú fídíò tó ṣe yìí ní pé kán ní ìyàn sókè jọ̀ọ́ dákun ṣe bá ti ní ìyàn sókè President Tinubu ọmọ bòrí ṣẹ́ni ṣe ọmọ Yorùbá tọ́ ni ǹjẹ́ èrè wo lẹ ti rí jẹ báyìí ṣé ti rí Yorùbá nation òun gbà ṣé ti wá nígbà àdó òòlù ni ẹ máa ronú kó tó máa sọ̀rọ̀ kọ́kọ́ dá owó stúdíò tí Yorùbá tó dé ti fún ẹ dá owó yẹn padà kí n tó wá mọ̀ wípé òkè. now mo fẹ́ kẹ́ ẹ gbọ́ kinní kan bẹ́ẹ̀ òpònú ni ẹ kí ló wà láàrin wọn tó lè tó bẹ́ẹ̀ kí ni ìbá wà láàrin wọn ẹni ẹlẹ́kejì Yorùbá nation ló fún ẹ lówó tó o fi kọ́ stúdíò àtọdún wo ṣáàdán níṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àbẹ́ni kí wá lóde tó jásìkò yìí. gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ orí ẹ̀rọ ayélujára ẹ já máa pọ́nra wa lé. Yorùbá nation ló fún ẹ lówó tó o fi kọ́ stúdíò ṣé kò wúlò fún Yorùbá nation ni wọ́n fún lówó tó fi kọ́ stúdíò nígbà yẹn lọ́dún wo kò sí ara ẹ mọ́jà kò sì sí ajàmọ́ rẹ̀ táàrin Yorùbá nation àtàwíkòǹkò ò bá gún mọ́ lẹ́ni kò sọ pé kò lè gún mọ́ lọ́la o torí tí Yorùbá nation yẹn bá wáyé ẹ ní sọ pé Awíkòǹkò ń ṣọmọ Yorùbá mọ́ o àtúnṣe la máa kọ́kọ́ gbé dání. ẹ jẹ́ ká máa ro làákàyè wa ká tó gbẹnu sọ̀rọ̀ ẹni kó dá owó Yorùbá nation tó fi kọ́ stúdíò padà ẹni kó dá padà now ṣẹ́yìn nìkan ni Yorùbá nation ṣẹ́yìn nìkan ni Yorùbá nation ṣé Yorùbá nation ló rán yín sí a máa ń wọ̀rẹ̀kọ̀rẹ̀ ni a kì í wọ̀tàkọ̀tà àwọn tí ò túlù ṣe àwọn tó bàlú jẹ́ àwọn olóṣèlú àwọn ọba àwọn ìka èèyàn àwọn apanilẹ́kúnjayé wọ́n pọ̀ tó yẹ ká máa bá sọ̀rọ̀ ó sì jẹ́ lásìkò yìí lẹ jáde fún Awíkòǹkò ẹ ti ń dúró nídúró pé kọ́tẹ́ kẹráyè bọ́ síta ìtẹ́ ẹ̀dẹ̀gbẹ́jọgbé dání ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìtí ń bẹ lọ́pọlọ Awíkòǹkò ó yàtọ̀ sí tí ìtí ń bẹ tí yàtọ̀ sí tèmi iṣẹ́ tọ́lọ̀ ń gbèrò ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ kí ló dé tẹ́ ẹ̀ jẹ́ ká kọjú mọ́ iṣẹ́ tọ́lọ̀ ń rán wa ká gbàgbé àṣìṣe ènìyàn ká sọra wa dọ̀rẹ́ papọ̀ ṣé nǹkan kan wà ń bẹ ṣé nǹkan míì wà ń bẹ ni ẹlẹ́ẹ̀ máa jáde fún ó kìlọ̀ fún yín àfìgbà tẹ́ ẹ jáde náà ẹ ló pònú ni mo padà gbọ́ èsì Awíkòǹkò níbi tó ti ṣàlàyé bó ṣe ṣe stúdíò ẹ̀ láti bí ọdún 8 sẹ́yìn èmi ò wá fẹ́ mọ àlàyé tó ṣe ó ṣe fún àwọn ènìyàn àwọn olólùfẹ́ ẹ̀ ni ṣé ẹ̀yin fúnra yín ìtẹ́ ìgbéjáde iṣẹ́ lè níyì lójú àwọn olólùfẹ́ yín mọ́ ẹ gbàgbé àwọn olólùfẹ́ Awíkòǹkò torí láàrin àwọn olólùfẹ́ yín wọ́n jẹ́ olólùfẹ́ Awíkòǹkò lára àwọn olólùfẹ́ Awíkòǹkò jẹ́ àwọn olólùfẹ́ yín tẹ́ ẹ bá lọ sí abẹ́ ètò tẹ́ ẹ ṣe ní comment section ó yẹ kójú tì í fúnra yín torí kiri ìjọ ìlara èmi ò rírú ẹ̀ rí ìjọ mo dẹ̀ ti ń wo station yín I have respect for you kódà Ọlọ́run mọ̀ pé mo fẹ́ràn yín ṣùgbọ́n tí wọ́n bá bá yẹn sọ̀rọ̀ kéèyàn máa gbọ́ ẹni tó bá rí yín nínú fídíò yìí á mọ̀ wípé ẹ wà aggressive bí ìpójú bẹ́ẹ̀ lọ ni mò ń bọ̀ màá analyze ẹ̀ fún yín. owó studio tó ń donate fún ẹ kọ́kọ́ dá padà
kí tó mọ̀ pé òkè ṣọ̀dà láláì dá padà yìí mọ̀ jáde Awíkóńkó gbọ́ mi tí wọ́n bá bí ẹ dá gúrùpù tó owó kù fún justice for bàbá ọba gbé gúrùpù yẹn síta ó lè padà tó ń sọ̀rọ̀ nípa bàbá ọba yìí gbé síta ìwọ oní ọmọ ọ̀dọ́ ni ẹ. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tí n bá ní ṣe nǹkan míì wà ń bẹ ṣé Yorùbá Nation ò lè kọ lẹ́tà sí Awíkóńkó lórúkọ movement Awíkóńkó aya olówó yẹn ni àfún ẹ o Awíkóńkó àfún ẹ lówó yẹn ni o why you kí wàá lóde tó le tó bẹ́ẹ̀ ṣẹ́yìn nìkan ní Yorùbá Nation ẹ tún wàá sọ fún pé tí wọ́n bá bí ta that language kò tó sọmọlúàbí ẹ ń pè lọ́mọ àlè nìyẹn justice for bàbá ọba ẹ ń tú láṣìírí lójú ara yín nìyẹn o ìta ń pè ní Yorùbá lẹ́rí yẹn o kí ló dé tá a kàn fẹ́ràn wàhálà èèyàn mélòó ló mọ̀ wípé Awíkóńkó èmi ò mọ̀ bí ẹnìkan pé òun ló dá justice for bàbá ọba lẹ̀ tó bá dẹ̀ dálẹ̀ kò sí tó burú ń bẹ̀ kí ló dé tó jẹ́ pé Yorùbá lọ̀tá Yorùbá irú wà tẹ́ gbé wọ̀ yìí ó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí iléeṣẹ́ tí wàá ṣe wà ẹ dákun analysis ni o torí tá a bá rí àwọn nǹkan tí ò dáa a máa tọ́ka sí a máa ṣe àfọ̀mọ́ nítorí ẹ máa wo ohun tẹ́ ẹ fẹ́ sọ jáde mo ti ṣètò rí fúnra mi tí mo ti upload tán tí mo padà wá gbọ́ tẹlòmíì pé ẹni yìí pọ́ìntì ẹ̀ ibi tẹ́mi gbọ́rọ̀ gbà yìí ayé kò má rí bẹ́ẹ̀ mo delete ẹ̀ lójú ẹsẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ yẹn bá ń kọrin tóni náà ò bá dùn ṣe bó ń fetí ara ẹ̀ gbọ́ ṣé ńgbà tẹ́ ṣètò yìí tán ẹ̀ fetí ara yín gbọ́ ni pé bígbà téèyàn bá yé ọmọ kan jẹ́ ni jẹ́ kí lẹ fẹ́ gbà nínú bíba yé èèyàn jẹ́ nínú ọ̀rọ̀ ẹnu pààyàn ju ìbọn lọ torí pé díẹ̀díẹ̀ ló ń pààyàn ọwọ́ kan nìbọn pààyàn yóò sì máa lọ ṣùgbọ́n bí téèyàn bá ti ń gbọ́rọ̀ ẹ̀ láì dáa tó ń gbọ́ tí ò ṣe tó ń gbọ́ tí wọ́n ń sọ lẹ́nu inú ọmọ bì ó lè torí ẹ̀ parẹ́ mò ń bọ̀ ẹ má bínú. ẹ jọ nítorí Ọlọ́run ẹni yóò jọmọ fẹ̀ láàárọ̀ àbọmọ Ọ̀yọ́ yóò jọmọ gbá lóru ṣé bọ́mọ Yorùbá ni ṣé bọ́mọ Odùduwà níbi tó bá wù kó claim bẹ́ẹ̀ bá lọ Amẹ́ríkà tó bá gbàwé bẹ̀ tẹ́ bá fi sọ fún pé ìwé Amẹ́ríkà tó gbé dání ó ti di citizen á claim ìlú tí ẹ bí sí àdẹ̀ tó claim ìlú yẹn ibi tó bá wùyàn lèyàn lè claim ṣé ẹ mọ lè yá àyà ẹ̀ ni ṣé ẹ mọ lè bàbá àyà ẹ̀ ni ṣé ẹ mọ lè bàbá tó bí ọ̀dà if I may ask kí ni problem yìí pẹ̀lú ọmọ ìlú tó ń ṣe nǹkan tí Awíkóńkó gbé dání mo ló yàtọ̀ sí tiyín ìtò ń sọ ó yàtọ̀ sí tiyín ó yàtọ̀ sí tèmi ẹ má jẹ́ káyé sọ pé ẹ̀ ń lára ẹ̀bùn Awíkóńkó ni torí pé àwọn kọ́mẹ̀ntì mo rí lábẹ́ ọ̀dọ̀ yín kò dáa rárá èèyàn gbọ́dọ̀ kọ síta ó yẹ kẹ́ ẹ tijú ọ̀ kẹ́ ẹ pé Awíkóńkó kẹ́ ẹ bẹ̀ èmi ò ní kò ṣẹ̀yìn bó bá ṣẹ̀yìn ẹ̀yìn lẹ́jọ́ mọ́ mi ò sí ń bẹ̀ o ṣùgbọ́n eléyìí táwa ń rí yìí tó bá jẹ́ lóòótọ́ a fẹ́ kí Yorùbá ó gòkè irú iléeṣẹ́ tiwa ò ní dúró ká máa rí àwọn àṣìṣe bẹ́ẹ̀ ká má tọ́ka sí o nínú ká tọ́ka sí lẹ́ni tó ṣe àṣìṣe yẹn ni ó fi máa ro nǹkan míì gbà míì láti ṣe ẹ yé ṣépè mọ́ kò sẹ́ni tí ò ṣẹlẹ̀ rí ẹ jẹ́ àyípadà ń bẹ̀ wọ́n ní bí kinní ṣe wà rí bí ẹ ṣe ń ṣeré tí ò bá dá ṣáàlì tó ṣe ni ṣé dandan ni ká ṣépè ká tó ṣètò dandan ni ká tàṣírí aláṣírí tẹ́nì kankan ò mọ̀ ṣé dandan ni ká dá sí tí ò kàn wá sí ò sí nǹkan míì inú ọpọlọ ni àgàgà ẹni tó kàwé bó o tiẹ̀ kàwé ìwé kọ́ ni gbogbo nǹkan ọ̀tọ̀ lọ́gbọ́n orí ọ̀tọ̀ lọ́gbọ́n inú ọ̀tọ̀ lọ́pọlọ kí ló ń ṣe wá bọ́dá yìí ẹ lọ ní sùúrù gidigidi o ìtẹ́ ẹ ṣe yìí níbẹ̀rẹ̀ ẹ sọ pé ó ti bóra tán ẹ lọ́kùnrin 50 years ó ti bóra tán kí ni tiyín nínú yẹn òun ló lára ẹ̀ ṣógbówó kírìmù lọ́wọ́ yín ká gbà pé kò dáa kọkùnrin máa bóra ìjẹ́ ẹ ti pè é lẹ́yìn tó bá jẹ́ tó enjoy nìyẹn ṣé ẹ máa kọ̀ṣẹ́ já yí ẹ̀ ni ṣé gbogbo nǹkan ló yẹ kẹ́ ẹ tiẹ̀ wá fẹ́ mọ̀ kì í ṣe nìkan mo bá wí gbogbo ẹ tó ń sọ̀rọ̀ lórí social media ni o
nípa ayé èèyàn sí gbogbo nǹkan ló yẹ ká mọ̀ ni. ètò máa yẹ ká mọ̀ ká béèrè bẹ́ẹ̀ ni ẹ bá wíṣ láti sọ ká gbọ́ ká béèrè lábẹ́nú ẹ worú ẹjẹ ìyàsọ́dọ̀ irú ti Prophet Alọ ìgbà tán béèrè lábẹ́nú kó tó dariwo tí wọn ò rí sí lódì tó ń bọ́ síta ǹjẹ́ ti béèrè lọ́wọ́ ẹ̀ pé ìwọ ọmọkùnrin kí ló dé tó ń bọ̀ra mò ń bọ̀. láti mọ̀ pé irọ́ ló ń pa omi ìlara ló ń ṣe ní àgbà ẹgbẹ́ iṣu kọ́ ni jẹ́ ń sọ kiri kan fún ọ tó o ti ṣe gate man lórí tẹ́lẹ̀ ti san sálárì fún ẹni are you not my gate man before. wọ́n ní lágbájá tapa ńlá rí ọ̀rọ̀ ọ̀tàn ni ẹ̀yin náà ní before ilé àfi sọ pé ṣé ẹ gbọ́ kínní yìí dáadáa kẹ́ ẹ tó post ẹ̀ torí tèmi bá ṣètò tán màá jókòó màá gbé fún ìyàwó mi màá gbé fún àwọn tó yẹ kí n gbé fún ẹgbọ́ òṣòdà ibo mo ti ṣàṣìṣe tí n bá rí i pé àṣìṣe tí ò ṣe é gé kúrò màá dìlítì ẹ̀ dànù ẹ̀yin náà gbọ́ ṣé ò ti ṣe gateman mi rí ta ló mọ̀ gbà ẹ̀ ṣé ó tó wá jọ gateman yín ní ìsìn ẹ ló sọ pé lára ló ń ṣe yín ṣé òun nìkan ló máa sọ pé lára ló ń ṣe yín ẹ disappoint àwọn fans àtọ̀pọ̀lọpọ̀ èèyàn sáà èmi ò ń ṣẹni tó ń ẹ ti ṣe jù ní ká wípé a fẹ́ analyse a fẹ́ tọ́ka sí àwọn àṣìṣe kì í ṣe báyìí ló ṣe yẹ kí n ṣe mo sì tún believe pé èmi gan ti wà aggressive jù but èyí ti wá wà aggressive aggression yẹn pọ̀ bó bá jọ̀ta yín náà lè yàn ẹ ní ṣe jù báyìí lọ kí ló dé tínú yín ń dùn sí ṣubú ẹ̀ tẹ̀rù pásìkò yẹn lẹ fẹ́ fàjà àwọn nǹkan kan wà tọ́lọ́run bá fẹ́ gbéyàn gòkè ló máa gbéyàn gòkè ọlọ́run sì ní rẹ̀ yín lẹ̀ mo fẹ́ kẹ́ ìṣàtúnṣe ni but máa analyse ẹ̀ tán. well are you not my gate man before abigogo oní ìlara ló ń ṣe mí màá gbé ẹ màá tà ẹ kó o lè mọ̀ ipò tí mo wà ipò tó ń gbà ẹ ò sí níbẹ̀ ìlara ta ló ń ṣe mí àrẹ́bí. ṣé ẹ gbọ́ gbólóhùn yẹn nílẹ̀ Yorùbá ìgbéraga ni o ìgbéraga ni béèyàn bá ti gbé abọ́ gàrí wá wájú èèyàn pé ẹ fún mi lóúnjẹ gbogbo ohun tá à ń pè ní pọ̀nrí pọ̀ngbá ipò tí mo wà lónìí Ọlọ́run ló fi wá síbẹ̀ o ẹ tí ì di gómìnà ẹ tí ì dàrẹ o lẹ́wọ̀n aggressive tó tó báyìí àyàwó àyè náà láti ń sọ pé ìjọba kan ò ṣe dá bẹ́ẹ̀ bá rí èèyàn tó ṣe báyìí ẹ máa drag ẹ nínú àwọn olóṣèlú then àpẹẹrẹ rere wo làwa wá fẹ́ fi lélẹ̀ ẹ má bínú o bitter truth ni òótọ́ ọ̀rọ̀ korò bí ètò kan tí mo sì ń ṣe lórí rédíò kan. ìjọba ògùn ó ti ń pọn kéré kí ló ṣe ẹ kí ló ń gbénú ẹ oní ìlara ta ló ń ṣe ní kí ló ní gbogbo nǹkan tó kójọ iṣẹ́ kì í ṣàwá ní ìgbà Yorùbá ní sọ̀kọ́ kọ́lá dáwọ́ ẹ̀ fún ẹ àwọn akọ́lá dáwọ́ ẹ̀ fún ẹ ní tó ń lo owó wa fún wa náà tó o bá kì í ṣọ̀dàlẹ̀ owó tó fi create studio rẹ̀ yẹn return ẹ̀ back to wa. ẹ lọ kọ lẹ́tà bó bá jẹ́ lóòótọ́ lórúkọ movement ẹ̀yin gan gbogbo ohun tẹ̀ ń ṣe ẹ̀ ń bá Yorùbá Nation lórúkọ jẹ́ ni àwọn èèyàn máa rò wípé ṣé òun bẹ́ẹ̀ ṣe ń pín owó yẹn láàrin ara yín nìyẹn ní tí ò ṣẹlẹ̀ ẹ má bà movement jẹ́ bọ̀dá yìí lójú tí ẹ̀ ń gbèjà movement ni but ẹ̀ ń sọ lórúkọ tí ò dáa ni ó yẹ káwọn media movement gan jáde fún yín ni pé àárín níṣẹ́ kò sẹ́ni tó mọ̀ pé kówó fáwí kóńkó bó tiẹ̀ jẹ́ pé yẹn ti fèsì ó ti sọ àlàyé bí ọ̀rọ̀ studio ẹ̀ ṣe jẹ́ kí ni ti ń sà. torí pé kí ni owó wa ló fi create studio yẹn kókó ní àbí kókó àkọ́dá ọ̀rọ̀ a sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ọlọ́rọ̀ bá dé asá lọ mo sọ fún ẹ pé òun kì í ṣe a sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ọlọ́rọ̀ bá dé adúró tì òun kì í ṣe mọ́ a sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ ọlọ́rọ̀ bá dé asá lọ òun ni ẹ wáyé tó fi ń lóhùn sọ̀rọ̀ nípa rẹ̀ wáyé tó fi ń blọ́ọ̀dù nípa rẹ̀ tó bá bí ẹ dá sọ̀rọ̀ nípa bàbá Rónfálẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ sọ̀rọ̀ nípa ibi tí bàbá Rónfálẹ̀ lọ ibi tí wọ́n ti nà àwọn tó nà ikú tó pa sọ̀rọ̀ nípa ẹ̀ tó bá bí ẹ dá máa blọ́ọ̀dù nípa rẹ̀ ó yẹ nísìn sọ̀rọ̀ nípa ẹ̀ justice for bàbá ọba Arósì. ẹ jọ kí ni ìṣòro bọ̀dá yìí kí ni ìṣòro bọ̀dá yìí ẹ wò ó ga ọ kọ́mọ́ blọ́ọ̀gì ń pa yìí ẹ̀yin dẹ̀ ń blọ́ọ̀gì ń pa ẹ̀ kó sọ̀rọ̀ ń pa bàbá Rónfálẹ̀ ṣé kò ṣẹlẹ̀ ni ara tá à ń sọ rèé o ara tá à ń sọ rèé o ọmọ Yorùbá alábọ̀dé ni wá
ṣé bàbá Arógunfálé òkú ṣé wọn lọ pálásì Aláàfin èmi ò sí ń bẹ̀ allegedly ṣùgbọ́n eléyìí tó ṣùọ̀ ni pé bàbá Arógunfálé kú wọ́n lọ sí pálásì Aláàfin bàbá dẹ̀ jáde ohun wọn sì wà ńlẹ̀ wọ́n sọ nítojú wọn rí níbẹ̀. Why are you stopping Awikonko Akandoro not to say anything about it again? Ṣé kan bí léèrè pé ṣé wọ́n rán yín ni àbẹ́yìn náà ti gbowó? No, ẹ sọ fún wa náà. Mi mọ nǹkan tó le tó báyìí o. Tẹ́ ẹ bá ń jà bíi kákúkọ̀ ẹ parí ẹ̀ láàrin ara yín eléyìí tẹ́ ń ṣe yìí ẹ̀ ń bùkán ọ̀jẹ̀ ni èyí t'Awikonko fi fún yín lésì ọ̀gbẹ́ni yẹn calm láti ṣàlàyé ọ̀rọ̀ ni kápẹ́ yìí náà ń ṣàlàyé ní kí bá dùn ẹ má wà aggressive bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ó máa jẹ́ káwọn obìnrin wò ó pé báwo lẹ ṣe rí nínú ilé tẹ́ ń forí jà tẹ́ ń fẹsẹ̀ jà lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó bá jówó yín wà ní Yorùbá Nation tí Yorùbá Nation ò dẹ̀ sọ pé kókó owó wá ẹ sọ iye owó yín tó wà ń bẹ̀ kan kó fún yín tó bá jẹ́ báyìí lẹ́sìn bá Yorùbá Nation lórúkọ jẹ́ nǹkan mi wà ń bẹ̀ o ẹ má fi kan ra ìtàmégún o bí n bá wà ní ẹ̀yìn èèyàn máa sọ fún pé mo wà lẹ́yìn èèyàn mi ò sí lẹ́yìn Awikonko ṣùgbọ́n mò ń sọ pé n tẹ́ ẹ ṣe ó kù díẹ̀ káàtó tẹ́ ẹ bá drag Awikonko lórí pé ó hùwà mí gbogbo nǹkan tẹ́ ẹ sọ kalẹ̀ yìí kò sí ìwà kan tó hù tó fi deserve gbogbo tẹ́ ẹ ṣe oníkọ́lẹ̀ yẹn ti ń wà nú ẹgbẹ́ tí ẹgbẹ́ ti ń ṣàǹfààní fún ìdí téèyàn ṣe ń ṣẹgbẹ́ nìyẹn tónítọ̀ ń bá wa dalẹ̀ ẹgbẹ́ ẹ jẹ́ kẹ́gbẹ́ dá sẹ̀ríà fún káwọn onílẹ̀ dá sẹ̀ríà fún ẹ̀yin kọ́ ló onílẹ̀ tẹ́ máa dá sẹ̀ríà fún ìkà kọ́ ló máa rojọ́ ìkà kọ́ ló máa dáa àwọn tó kù ń bẹ̀ wọ́n pọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ wá ó dùn mí mo máa ń follow yín gan ṣùgbọ́n mo ti ń wò pé ẹ lè ṣerú mistake ni mo kọ́kọ́ fi warning síta pé àṣírí rẹ̀ tẹ́ ló wà lọ́wọ́ yín tí ò bá ti jalè tí ò fàdíyà tí ò pààyàn tí ò kidnap irú àṣírí wo ni ibi gbogbo la ti ń kádìí àlẹ́ ṣùgbọ́n àwọ̀wọ̀ encourage ẹ̀ wípé ó dáa àmọ́ tó bá ṣẹlẹ̀ ṣé orí bíbẹ́ lórí lògùn orí fífọ́ ní ẹnu mi àgò à ń gbé yín jù ẹ má tẹ̀ lọ́wọ́ àwọn tó nífẹ̀ẹ́ yín eléyìí tí mò ń sọ yìí kì í ṣe torí Awikonko tó bá jẹ́ nìkan ló ṣe bẹ́ẹ̀ sí ọlọ́ọ̀bá àlàyé gbọ́ mo fi Ọlọ́run ṣẹ̀rí mo fi alálẹ̀ Yorùbá alálẹ̀ òtù òjòyè alálẹ̀ Oòduà mo fi búra ìtì máa sọ fún nítọ̀ ni mo ń sọ fún yín mi ò gbèjà anybody ìtì iléeṣẹ́ ti wá wà fún ni pé ìtó bá tọ́ tó bá yẹ torí àwọn bloggers míì náà wà wọ́n máa ń take side ṣùgbọ́n tó bá tọ́ tó bá yẹ lèmi máa sọ lórí channels wa tí ò bá wá tọ́ bá a bá wá sọ tán tí ò bá yẹ bá a bá sọ tán àmọ́ ní ẹ má ṣe pé ẹ má bu wa bó bá wù yẹn ṣe pé bó bá wù yẹn bú mi ṣùgbọ́n màá mọ̀ wípé Ọlọ́run mo jíṣẹ́ tó rán mi o torí kò sí bẹ́ẹ̀ ṣe máa wà lẹ́yìn ẹnìkan tẹ́nìkejì ò ní padà kó àwọn èèyàn ẹ̀ sórí péjì yìí kan bẹ̀rẹ̀ sí bú yín kan máa report page ṣùgbọ́n ìwé mímọ́ ní ìwọ yóò mọ òtítọ́ yóò sì sọ ọ́ di òmìnira ẹ̀yin fúnra yín tẹ̀ ń sọ̀rọ̀ ìmọ̀ òdodo ẹ mọ̀ pé kò yẹ kẹ́ ẹ lo mídíà láti fi búlì ní ọmọnìkejì èyí tá à ń ṣe fáwọn olóṣèlú tá à ń ṣe fún gbogbo wọn we need to call them to order lẹ́tọ̀ọ́ àti búlì wọn tó bá jẹ́bi tí àti gba orí rédíò àti tẹlifíṣàn kọjá Awikonko tá à ń sọ yìí mo mọ̀ lẹ́nu iṣẹ́ yìí á ti lé ní bóyá bíi tí mo ti fojú mi kàn án bí ẹ̀ẹ̀mejì bóyá 27 years ago nígbà tóun àti àbúrò Olúayé ọ̀gá mi Gbénga Adébóyè kọ́lọ́n bá mi fọ̀rùnkẹ́ kọ́lọ́n fọ̀rùnkẹ́ yàtọ̀ fáwọn èèyàn míì tó yẹ pé wọn ò mọ Ọlọ́run wọ́n kàn ṣe bẹ́ẹ̀ pa àwọn ọmọ Ọlọ́run ni Gbénga Adébóyè mọ Ọlọ́run àbúrò rẹ̀ Káyọ̀dé lòun àti Awikonko jọ rìn àti Bánjọ Ọ̀jẹ̀dèjì lẹ́yìn pé mo fojú kàn án láti 27 years dí mo ṣe ń sọ̀rọ̀ yìí àlọ́rọ̀ kan pàtàkì ń bì kankan mo ń lọ Ìbàdàn kò rí mi ò rí ọmọ Ìbàdàn ni mí ẹsẹ̀ ṣàtúnṣe ni o mo bẹ̀ yín nítorí Ọlọ́run kì í ṣe nítorí Awikonko nítorí ara yín nítorí future yín
tọ́mọ yín bá bẹ̀rẹ̀ sí ni wo nǹkan tẹ́ wọ́n á mọ̀ pé sídàdí wà ló ń ṣe báyìí. justice for bàbá ọba arúgbó lè sọ̀rọ̀ nípa ẹ̀ tó bá ní ṣiṣẹ́ o tó bá ní wá gbé ẹ ní ìlú Ọ̀yọ́ yẹn wọ́n ti pọ́n ẹ lé gbogbo yín nìkan wọ́n ti pọ́n ẹ. ẹ jọ ẹ rí i pé ìdùnnú arákùnrin ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Awíkonko ó ti ń retí pé kán dì pẹ̀lú ẹ̀ nǹkan kan ti wà nú ẹ̀ against Awíkonko ṣùgbọ́n tẹ́mi fẹ́ fàyọ rèé ó ti ṣe security yín rí ẹ ti fún ní sálárì rí ṣé nítorí pé wàá padà ga ẹ wá pàdé lórí mídíà ṣé torí ẹ̀ nínú ṣe ń bí yín àìmọye tẹ́nàntì tí ń ralé bàbá olówó ẹ̀ tí ń ralé láńlọ́ọ̀dù ẹ̀ àdúrà ló yẹ kẹ́ ẹ padà gbà kẹ́yìn náà ó gòkè lẹ́nu tẹ́ ẹ dìmú kẹ́ ẹ pọ́pùlà bíi tiẹ̀ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ gbogbo tẹ́ ẹ sọ ìwọ ẹlòmíì létí ó ní fans tiẹ̀ wọ́n fẹ́ràn ẹ̀ bí wọ́n ṣe fẹ́ràn ẹ̀yìn náà ni wọ́n fẹ́ràn ẹ̀ ó lè jura wọn lọ bó bá jura wọn lọ lénìí ó lè dọ́gba lọ́la ó sì tún lè padà jura wọn lọ ṣe bọ́lọ̀ ni bàbá wa ń bínú ẹni tó ń dáa fún àbínú Ọlọ́run ni bẹ́ẹ̀ bá dẹ̀ bínú Ọlọ́run yóò jìyà yóò jẹ̀wé ya ẹ ṣọ́ ara yín bọ̀ láyìí I respect you so much mo like yín gan eléyìí tẹ́ ń ṣe yìí kò dáa ìmọ̀ràn ni o mi ò kì í já o mi ò kì í já o bọ̀. ìpadàbọ̀ yìí 15,000 lẹ́gbẹ̀ẹ́ wọ mọ́tò gbogbo òun ní àwọn gbogbo tó mọ̀ ẹ́ dáadáa ó wá ń búlọ́ọ̀gù nípa rẹ̀ mo mọ̀ ẹ́ nínú group agitation tí mo sọ yìí wọ́n ó dùn láti bọ̀ kìkì yìí ṣe pé àkáǹtì kan tọkọ heritage kìíní kan ẹwà èdè kìíní kan ṣe fún òun ló máa fi ń gbowó nígbà yẹn èmi yìí ni mo pẹ̀lú àwọn èèyàn tí mo fún àwọn èèyàn jọ ní ìgbà yẹn tí mo sọ fún nígbà tó ló fẹ́ ṣe kìíní kan jáde ìtàn kìíní kan á bẹ̀rẹ̀ sí ní donate nígbà yẹn àjẹ́tọ̀ tètè ló tẹ̀ ní ìyá ṣe bá dẹ́nu pé ló lẹ́tì kúrò ní gúrùpù yẹn gúrùpù tó fọwọ́ ara ẹ̀ kójọ nígbà tó ti fún àwọn èèyàn ti rí òótọ́ ọ̀rọ̀ yẹn ó lẹ́tì kúrò mẹ́ ìgbà tó wá rí pé a ti ṣe gúrùpù yẹn dáadáa a ti create ẹ̀ ó ti wá wà òkè ẹ tí wọ́n sọ pé ẹ wá fẹ́ padà ó wá lọ ń bá ẹnì kan pẹ̀lú sọ́nà gan ó wá lọ fẹ́ padà ṣé àmọ̀ nílé. Alright mi ní lè rí jù báyìí lọ nítorí dátà yìí màá fi èsì Awíkonko sí orí ìkànnì wa fún ẹ̀yin tẹ́ fẹ́ gbọ́ èsì Awíkonko lẹ́yìn ìgbà tẹ́ bá ti wo eléyìí tán bóyá kílé òní ó tó ṣú mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ jẹ́ ká ṣọ́ra o iléeṣẹ́ ìjùgbà máa sà kò ní wòran o èyí tá a bá ṣe tó bá dáa a tún sọ pé a ṣe ó dáa èyí tó bá kù díẹ̀ káàtó a sọ pé ó kù díẹ̀ káàtó èyí tí àwa náà bá wá ṣe tí ó kù díẹ̀ káàtó ẹ pè wá ẹ tọ́ka wá sí ẹ bú mi torí pé nǹkan rẹ̀ tì mí ni ẹ kàn má ṣe pé ṣòtì màá dẹ̀ ṣe àtúnṣe nítorí pé ẹnìkan kì í gbọ́n tán o ẹni tó gbọ́n tó lẹ̀ lómi ò gbọ́n òun gan ni bàbá òmùgọ̀ a sì níbí láti búlì nára wa o ṣùgbọ́n a wà fún láti ṣe àtúnṣe ẹ di kinní kan mú ọmọ Yorùbá ẹ má tako ọmọ Yorùbá ṣùgbọ́n ẹ tako ọmọ Yorùbá tó ń ṣe rádaràda ẹ tako ọmọ Yorùbá tí kò fẹ́ràn ìran rẹ̀ ẹ tako ọmọ Yorùbá tó ń hùwà tọ́lọ́run ò fẹ́ ẹ tako Yorùbá tó ń hùwà tí àwọn alálẹ̀ ò fẹ́ ẹ tako Yorùbá tí kò fẹ́ ká ní lọ síwájú ní ilẹ̀ wa àwọn olóṣèlú wà ń bẹ̀ tí ń fìyà jẹ wá mí ní gbogbo olóṣèlú ṣùgbọ́n ẹ jẹ́ á pè wọ́n ẹ jẹ́ á bá wọn sọ̀rọ̀ ọmọ ìyá wa ni wọ́n ọkọ ẹnìkan ni wọ́n bàbá ẹnìkan ni wọ́n ẹ má jà fi wọ́n ṣépè torí pé kò ní jẹ́ tiwọn nìkan àwa sọ̀rọ̀ àlùfàṣà kò ní jẹ́ tiwọn nìkan o wọ́n láwọn ọmọ wọn níyàwó tí wọn mọ̀ ń pa nǹkan tó ń lọ ìyàwó àtọmọ olóṣèlú mi ò gbádùn ẹ̀ ẹ rò pé ń gbádùn ẹ̀ ni ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká fọgbọ́n ṣe ẹ jẹ́ bára wa sọ̀rọ̀ ní sọ̀tọ̀mọlúàbí Olódùmarè ó wà pẹ̀lú wa o Ṣeun Agboola lórúkọ tèmi Chief Bukky wọ́n nànú lè gí wa Aláròyé ààrẹ àfìdíjagun ọ̀rọ̀ bàbá kára fúyẹ́ tí jẹ́ jùgbà màsà pásọ skele tí èlèlè wò bí.